Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọgbọ́n la fi ń ṣèlú àìlára, ìmọ̀ la fi ń ṣèlú àìléèyàn, àtọgbọ́n àtòye la fi ń ṣèlú àìlẹ́nìkan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò nira láti mọ̀ tá bá lè lo ọgbọ́n orí, nítorí pé Elédùmarè fún wa lọ́pọlọ ká bàa lè lò ó ni. Kì í sọjọ́ àjò làárè èékánná, torí ẹ̀ la fi ń pàjùbálẹ̀ déṣu alọ̀lọ̀. Owó tó lérò pé ò tíì ní, ìwọ náà lè fi ra ẹ sípò ẹni tó lówó kó o sì ní lọ́kàn pé olówó ni ọ́ nítòótọ́. Bó bá wá rẹni tí Elédùmarè ti fún láṣeyọrí, má jẹ́ kí inú máa bí ọ láì ní ìtumọ̀. Owó kì í ṣe nípa ìyanu tàbí nípa ìṣẹ̀lẹ̀ òjijì bí kò ṣe ká múra lẹ́ẹ̀dé. Má ṣì mí gbọ́, àwọn ìyanu owó kan ń bẹ tó máa ń wọ owó ẹni tó jẹ́ pé látọ̀dọ̀ àwọn tó ti wá o ò lérò rẹ̀. Má gbé ìgbé ayé pé ò ń dúró lórí ìyanu owó, ṣùgbọ́n kó o ní lọ́wọ́ kó jẹ́ pé bí ìyanu owó ọ̀hún ò bá tíì dé, ohun kan ti wà ńlẹ̀ fún ọ láti jẹ. Ibi wọ́n ti ń ṣàpọ́nlé owó lowó ń dúró sí. Owó náírà tí ń bẹ lọ́wọ́ rẹ lórílẹ̀-èdè tájọ wà yìí, báwo ló ṣe ń ṣètọ́jú rẹ̀? Ṣíṣe pé níṣe ló máa ń rún mápò àbí ló máa ń rún mọ́wọ́? Kọjá lọ sókè òkun kò wò bó ṣe ń ṣe owó dọ́là, bó ṣe ń ṣe pound. Bẹ́ẹ̀ bá bẹ́ lómi ibi tó ti rún owó yégéyégé sọ́wọ́ tàbí tó rún sápò, ibi tára ń ní owó ọ̀hún dé, ó ń sọ lọ́kàn ara rẹ̀ pé tóun bá lè bọ́ pẹ́rẹ́ lọ́wọ́ ẹni yìí. Mo mọ̀ pé òun retí àwọn àǹfààní ńláńlá tó máa sọ déèyàn pàtàkì, ṣùgbọ́n ṣóun múra lẹ̀ dé. Bákan náà ni kó jẹ́ kí ìmúra rẹ kó máa ṣàfihàn ọjọ́ ọ̀la tó ń lépa tó sì ń wò lọ́ọ̀kan. Má múra bí ipò tó fẹ́ fi sílẹ̀. Bákan náà ni ká mọ irú àwọn tá a fẹ́ tẹ́tí sí tá à ń gbọ́rọ̀ wọn, nítorí pé tá bá ti bọ́ sórí ayélujára, irú wa ògiri wa ni, gbogbo ẹ̀ ló ní nǹkan láti sọ. Báwo wa la ṣe ń kógo jánlé ayé, Elédùmarè nìkan ní ń bá ní ṣe. Elédùmarè á ràn lọ́wọ́, yóò rìn mí náà lọ́wọ́. Ẹ ṣé o, ire o.